private school òun lọ nígbà tá wà ní secondary school èmi lọ sí public school so òun tó meet àwọn òun tó mọ àwọn ọ̀rẹ́ tó jẹ́ olówó àwọn senior tó jẹ́ olówó so before we know it èmi náà ti rí gbó àti ṣe pẹ̀lú ẹ̀pọ̀ ẹ̀ àti ẹ̀pọ̀ àwọn parents mi àtàwọn parents ẹ̀ ń ṣe mo láti ara admission nígbà tá ara admission tàwọn school èmi ò mọ̀ kọ́ àti ṣe mi ò mọ̀ kọ́ tó bá tẹ̀lé mọ́ tó jẹ́ big boy tó lówó lọ́wọ́ oh if you toast me today you go knack me I no sabi say no tó bá jẹ́ wàá báyìí tó pé nǹkan tó ṣe pa bí ẹ̀ẹ̀mejì o ò gúdù bẹ́ẹ̀ pé kó o pẹ́ lórí mi dáadáa no go even see me again àmọ́ mo ti wá di big girl èmi pẹ̀lú ẹ̀ nígbà tó pẹ́ ó láwọn parents ní kó wọn lọ sí kó wọn lọ kàwé ní ìlú kan ló ti ẹ̀jọ́ ẹ̀ pé UK wọ́n ní kó wọn lọ kàwé ní UK àti ṣe kọ́ lọ́ba lọ sí UK mi nìkan Nàìjíríà àdínú àjọ máa ń sọ̀rọ̀ bí life tó wà ní UK bí a kò dàbí sí Nàìjíríà ni o bí a kò rí ṣe Nàìjíríà ni o ẹ jẹ́ kí n short ibẹ̀ yẹn ìgbà tí ò sí nílé mo calm down torí mo ṣe kinní kan ó ní gẹ̀ẹ́kùn ọ̀rẹ́ ní gbogbo wa mo ti láwọn ọ̀rẹ́ mi náà ìgbà tó wọn ti sí nílé ó wá ní boyfriend ẹ̀ gbé lọ́wọ́ gan èmi ò mọ̀ pé tí èèyàn bá ń fẹ́ ilé bí èèyàn fẹ́ táyé so tó wá tó sì kẹ́hìndé gbà èmi ò mọ̀ èmi bí pé if you toast me you like me you dey big deal gbogbo jẹ́ kí ìyàwó ẹ̀ girlfriend ẹ̀ náà máa bínú that is bí mi ṣe dàgbà nìyẹn that is the knowledge I have so bí boyfriend ẹ̀ ṣe wá bá mi yẹn pé òun like me then are you sure ó ní yẹn mo dẹ̀ ní okay no problem so wọ́n invite mi sí ọ̀dọ̀ ẹ̀ ibẹ̀ ni mo wà tí ó ní pé girlfriend ẹ̀ tó fi pé tó girlfriend ṣáàdì síbẹ̀ mi bóyá ṣe mọ̀ kí ẹ̀ ṣáàdì so kí ẹ̀ ṣe dé mi expect pé kó kàn jókòó normal pé ṣe bí boyfriend ẹ̀ ni ó dẹ̀ ń fẹ́ mi náà ó wá bèrè lọ́wọ́ mi pé ṣé kan tí mo ṣe ẹ̀dá máa wò pé kí ni mo ṣe tí ò dá like ṣé láwọn míì tẹ máa ń rí tó máa ń gba boyfriend yìí wọn ò mọ sáì dá ní o I am telling you the truth ìmí inú wọn ò mọ sáì dá ní o so máa wò pé kí ni mo ṣe tí ò dá tí wọ́n sọ pé I did bad wọ́n ní pé he asked me out now and me I like him and I agree wọ́n bèrè lọ́wọ́ mi pé he asked you out and you agree yes so mo wá kúrò ń bẹ ajá ṣe normal mo kúrò ń bẹ ilé iṣẹ́ mo wà nínú rúùmù mi mo ní ẹni tájọ́ ń gbé nínú rúùmù tẹ́tẹ̀lé mi àti gẹ́ẹ̀ àjọ ń gbé bọ̀ nígbà tó yá tí òun ti lọ tí kò láti lọ so mo gba àjọ ń gbé bẹ́ẹ̀ mo àti mo fọ 300 level so gbà tí mo sọ yìí 200 level ni mo wà so mo wá fẹ́ bọ́sítà láàárọ̀ ọjọ́ yẹn kí n bọ́sítà báyìí ní àárọ̀ ọjọ́ bóyá pé ọjọ́ kejì pé bọ́sítà báyìí bí wọ́n gẹ́ọ̀sì ẹ̀ ṣe dé nìyẹn pàǹkẹ́rẹ́ ló wà lọ́wọ́ gbogbo wọn ná ṣe mọ̀ pé tí òun wá jí àmọ́ like none of them wọn tí mo wá dá ojú wọn mọ̀ pẹ̀lú max tàn dé sójú kí ní àwọn bèbí tí wọ́n dé sójú yẹn bó ṣe dé sójú nìyẹn wọ́n nà mí tán ṣe fídíò mi wọ́n nà mí bí wọ́n ò fi bíléèdì sínú ẹ̀ o pankẹ́rẹ́ lásán àtòrí ibẹ̀ yẹn ò ṣe ibi tán ti ẹ̀ pé èkó ni pankẹ́rẹ́ wà àwọn ìlú tá a ti lọ sí skul yẹn ṣẹ́mọ̀ wọ́n ní àwọn pankẹ́rẹ́ kọ́ àtòrí wọ́n gé tó máa ṣe fi tí bá lọ báyìí wọ́n máa tẹ̀lé mi fi nǹkan tó kò fi yomi lóye kó jẹ́ pépọ́ stam fẹ́ ló tó wọn bọ́ sàmù ọ̀gá tó wọn jẹ́ kí wọ́n shirt mọ́ ẹ̀wọ̀ tọ́pù kọ̀wọ́ tọ́pù sórí ẹ̀ mi wọ bra kọ̀wọ́ tọ́pù sí ni so bọ́ sọ tí mo wọ̀ sùn náà ló wà lára mi ká ní pé tó wọ́n ẹ̀ ní mo rò ní. wọ́n na àǹtí ni wọ́n na òun àpá ẹ̀ sì wà lára àwọn ìdìbò òun sí bá mi sọ̀rọ̀ ẹ̀ wọ́n na òun ń gáàdì ojú òun wọ́n na fóòsì òun lára bọ̀tá ìwọ̀n adé pé ṣe fẹ́ pa ni ààyè ọmọ ilé ìwé yẹn títí bẹ̀rẹ̀ ní tí wọ́n fẹ́ gbélé fún ilé iṣẹ́ fẹ́ pa ni wọ́n ní tó bá dijọ́ mi òbú ẹ tó ń ré yẹn kò ní ré mọ́ nígbà tí wọ́n ná òun tó tán lọ tó báyìí ibi tó ń dúró sílẹ̀ lẹ́yìn báyìí ká tó rí 5 minutes ojú òun ti wó
bòbó yẹn ti wá mọ̀ wọ́n ní bòbó nǹkan tó ń fi ọlọ́run bá yẹ pẹ̀lú ni pé òun ò kí ń pẹ̀lú ọkùnrin tó bá ní neglect òun. Bòbó yẹn ó ti wá mọ̀ pé wọ́n á ṣe kíní ìyẹn kò pé bí a ṣígè wà innocent ni àbí kò mọ̀ so òun wá wọ́n tó bọ̀ yẹn máa dé tó máa bá wọn báyìí wọ́n pe nọ́ọ̀sì fún wọn nọ́ọ̀sì lọ́wọ́ fún òun ní drip wọ́n fún òun ní antibiotics wọ́n lóògùn fún un bọ́yìn ní ìwòsàn owó gbogbo ẹ̀ èmi ò rí dùn àwọn tó wá bá mi wọ́n lọ arrest gẹ̀yìn olóhùn kọ́ bó ṣe mọ̀ lójú òun kọ́ nínú mi ìrújú anybody fídíò tán ṣe gan kò sẹ́ńgbẹ́ tó lójú wọn láì ti ṣeun àtìgbà yẹn báyìí tó bá ti tó sí wọ́n bẹ̀rẹ̀ pé do you have girlfriend tó bá ní I have is complicated by olóhùn máa sá ni complete what òun ò fẹ́ ó lè sọ pé òun ò lẹ́ni tó ń fẹ́ o àbí òun ò ní àwọn boyfriend òun ní o ẹ má ṣe òun gbọ́ o òun náà tàjọ́ fẹ́ra wọn àmọ́ kò sí anybody nínú wọn tó ní bí pé òun ti fẹ́ fọ́ọ̀kọ̀ àbí èèyàn kan lóko yìí kí ló wà bẹ́ẹ̀ náà ti sùn wọ́n ti wọ́n 400 level nǹkan ìdérí kọ́ọ̀lù Bùkọ́lá ni ojú tó bá ń pè wọ́n máa jọ sọ̀rọ̀ pé àmì Nàìjíríà kò sí ká ó ti kàwé tọ́lọ́run ni ó kéré gbàgbọ́dọ̀ iṣẹ́ àdìpadà ó pẹ́ òun fẹ́ lọ Dubai ó tún lọ sí Dubai ó lóun ṣetán tó òun school òun dẹ̀ sáà àti ṣeun ìgbà tó ń ṣetán láì tó ń live in school kò ṣe pé bí yàwó rough bẹ́ẹ̀ náà tó gbà tí láìpẹ́ yóò bá rough gan but nínú táwọn girls yẹn ti nà wọ́n yẹn ó wá jẹ́ kó máa bẹ̀rù anybody boyfriend ó sáfún bọ̀bọ̀bọ̀ yẹn tí gẹ́yìn torí ẹ̀ nà wọ́n yẹn gẹ́yìn ó yẹ kó gẹ́yìn ò fẹ́ ọbọ̀ yẹn mọ́ wọn àti ẹjọ́ fẹ́ra wọn títí tó ń ṣetán school ó ní tó bá dé àlejò ọ̀bọ̀ yẹn báyìí máa ní sí kọ́ ọkùnrin mi so kò lè sọ pé oríṣi kọ́ ọkùnrin mi tó àwọn ọmọ kó torí pé kò nídìí òun ni ìgbà tó ń jẹ́ ṣetán tó ń lọ sáàbù tó ń tún lọ sáàbù zone ń pàdé ọkùnrin náà táwọn ìgbà tó ń sáàbù ń pàdé ọkùnrin bẹ́ẹ̀ àwọn jọ ní nice time kò sí níbẹ̀ àmì àwọn tó wà níbẹ̀ lọ pé àwọn jọ ní ìgbà yìí gẹ́ẹ̀tì wà ní Dubai ní tiẹ̀ àti ṣeun tó máa fi sáàbù tán tó máa fi wọn pé òun wáṣẹ́ òun ṣe kínní òun ṣàlùṣẹ́ sí company kan òun bá wọn ṣiṣẹ́ ṣe mọ̀ pé ilé àwọn lòun ṣì wà ó náà ti ṣeun ká tó rí ọdún mẹ́ta tọmọbìnrin lọ tó máa dé báyìí ilé tó kọ́kọ́ rà tó rà sí kò rà sí ìkíní o tó rà sí Baila Island nígbà yẹn lọ ilé tó láàmúlẹ̀ onítẹ̀bá àkọ́kọ́ nígbà tó dúró pé òun kò tutù báyìí dé tó lọ kí òun fọ́ òun gbòm pé Bùkọ́lá ìbolo ti lówó tó fi ra méjì ló ń gbé property duplex ni ó ní ó ní àti ṣeun wọ́n ní Bùkọ́lá ìbolo tó fi ra lẹ́yìn wọ́n ní pẹ́ṣẹ́ òun ló ṣe wọ́n ní báyìí ló ṣe pé òun kọ́ wà rí weekend ni àwọn àlè ọmọ òun lọ bí ṣẹ́ńdọ̀ Monday o wọ́n ní ó ní ọwọ́ kọ̀mọ̀dá Táyọ̀ ti máa rí o wọ́n máa rí o bó ṣe wọ́n máa rí yẹn náà tán tọ́ba jọ ṣe ìgbà mi tó bá kàn ní ìjẹ́ tọ́ba wọ́n kàn lè pè lágbàá ìbọdọ̀ wọ́n ní pé mo wà ní let's hook up now wọ́n máa fi mọ́tò wọn gbé mi àwọn àlọ́ lọ́wọ́ wọ́n ti máa fi lówó mi wọ́n máa lọ so wọ́n ti máa yọ sí padà máa dìbò àti ẹ̀kọ́ náà fẹ́ ọwọ́ bẹ́ẹ̀ lẹ́lòmí ni wọ́n fẹ́ so ní ti apá àtọ̀dọ̀ tí wọ́n gbà yẹn wọ́n ní àti òun ti gbèdá Táyọ̀ kí ní gbèdá Táyọ̀ ní àwùtọ́ pé a sì máa sọ̀rọ̀ wọ́n sì máa ń tẹ̀lé wọ́n ní méjì lágbájá ò ní ibo ló ti rúgbó tó fi ṣe nǹkan tó ṣe eléyìí ti pọ̀ jù ní ṣe ọkọ̀ sọ́kùn lọ́bìṣẹ́ ní ọmọdé tí máa ń kó má lọ́bìṣẹ́ nǹkan ṣé o yíyá mi tó fẹ́ fún mi ok máa fẹ́ 2 million kí má lọ́bìṣẹ́ 2 million ṣé 2 million kéré ni man iṣẹ́ wo ló ṣe ní Dubai tó fi ládùúgbò owó báyìí tó wá pọ̀ ládùúgbò àgbẹ̀ báyìí bá ní máa wọ̀ rẹ̀ tó wá dalẹ̀ máa gbé jáde ní ìwọ láti bá ní ẹ̀yìn máa wọ̀ rẹ̀ but party time lọ yìí o club time lọ yìí o bí party time lọ yìí o all white ni o wọ́n ní pé ok bá gbọ́n sí mọ́tò ó bá lọ ra white fún un pint gbọ́dọ̀ yọ everything you are going to put on should be white so òun á lo àwọn aṣáṣe bẹ́ẹ̀ yẹn ó náà ti ṣe àwọn ọ̀sẹ̀ pàtí yẹn ó ní tí ẹ bá rí àwọn obìnrin nínú ayé àwọn obìnrin téèyàn fi ń sọ pé obìnrin lélẹ̀ tẹ bá rí wọn nínú ayé wọn ní mọ́tò tí wọ́n gbé wá oníṣòro àwọn ilé ti ṣògùn owó ó ní wọn ṣògùn owó wọn lo nǹkan tí wọ́n ní fi gẹ́ẹ̀tì.